Ojú níkà. Ojú tó jẹ́ pé ìpàkọ́ onípàkọ́ ló máa ń rí. Ojú tó jẹ́ pé ògo ológo ló máa ń rí. Ayọ̀ aláyọ̀. Ló máa ń rí. Mo ṣe bí. Torí ẹ̀ ni wọ́n ṣe máa ń ní ìpàkọ́ onípàkọ́ láàrí ẹni ẹlẹ́ni ní rí tẹni ojú. Ojú burú o. Ojú. Tójú bá ń wo ọmọlàkejì, á rí kedere. In 360-degree view. Kì í tó wá ṣe yẹn nìkan. Á rí drone view ọmọlàkejì. I mean zoomed in drone view. Everything nípa ọmọlàkejì ló máa rí. Ojú. Ojú is very very observant. Ó sì ní tendency láti máa stalk èèyàn. A lè ojú ní stalker. Torí ẹ̀ ni wọ́n ṣe máa ní a kì í gbọ́n tó ẹni tó ń ṣọ́ ni. Kó rí gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni. Tá a ṣọ́ àwọn monitoring units tí wọ́n á máa tẹ̀ ọ́ yín káàkiri. Ẹ ṣàkíyèsí ni. Tí wọ́n máa ní ká máa ṣọ́ra. Wọ́n á ní ẹ ṣọ́ra o, ẹ rọra o. Torí tójú tìyẹ́ làparò fi ń rína. Mo ṣe bójú náà ni. Wọ́n tún máa ní kójú má rí bí gbogbo ara lóògùn ẹ̀. Torí pé ojú ni commander in chief fún gbogbo ẹ̀yà ara tó kù. Mo fẹ́ pàkíyèsí yín sí ni. Tí ẹ bá ń wò yàn, ẹ máa rí wọn. Àní gbogbo nǹkan nípa wọn lẹ máa rí. Lọ́rọ̀, lérò àti níṣe wọn. Everything the other person lẹ máa rí. Lifestyle wọn, gbogbo ẹ̀ lẹ máa rí. Ibi tí wọ́n kù sí, kedere lẹ́ẹ̀rí. Ṣùgbọ́n ẹ lè rí tara yín. Tẹ́ bá ń wò yàn physically, ẹ máa rí gbogbo physical attributes ẹ̀. Color ẹ̀, ó kúrú ni, ó ga ni, ó lẹ́wà ni, ó burẹ́wà ni, ọ̀pẹ̀lẹ́ngẹ́ ni, ó sanra ni. Kódà kò yọ àwọn tójú bọlé ẹran núrù lẹ́ o. Ni wọ́n ṣe máa ń ní túlétúlé tọwọ́ bòkú lójú. Ṣebí n tí wọ́n rí ni wọ́n tú. Wọ́n níbi tí wọ́n ti ń ṣèwádìí ọmọlàkejì. Ibi tí wọ́n ṣèwádìí ẹ̀ dé, wọ́n túnlé.
wọ́n ra aáyán funfun. Mo ṣe bójú náà ni. Ojú burú. Mo ṣe bójú ní ìmọ́lẹ̀ ara. Bẹ́ẹ̀ ojú yìí kan náà ni wọ́n fi ń sọ ọmọlàkejì sóòkùn. Tí wọ́n ń sọ ọmọlàkejì sóòkùn bírímù bírímù. Ṣé bẹ́ẹ̀ rí tọmọlàkejì lẹ fi ń ṣèkà, lẹ fi ń ṣèbìsí, lẹ fi ń dà láàmú, lẹ fi ń fòòró ẹ̀. Ṣé bẹ́ẹ̀ rí ni, ṣe bóun tẹ́ ẹ rí ni. Bẹ́ẹ̀ ẹ rí tara yín o. Bẹ́ẹ̀ mo ṣe bí wájú lójú wà, kò ṣáà sí lẹ́yìn. Kódà kẹ́ ẹ wo mirror. Glimpses nípa ara yín ló máa fi hàn yín. Ẹ lè wò tán in totality. Ojú. Ṣé ojú tí ò rẹ́yìn? Ojú ò tẹ́yìn. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó invent mirror. Ká ní kò sí mirror ni. Ish. Ṣé bí mirror ti ẹ̀ jẹ́ arí díẹ̀díẹ̀? If not, a ní rí nǹkan kan. Ojú gan-an ló fẹ́ burú jù nínú ẹ̀yà ara. Torí ohun tójú bá rí, á rò fọ́kàn. Ọkàn àwa bánu sọ, wọ́n á wá parapọ̀. Bóyá sí dáadáa tàbí sí jàǹbá. Ojú tí ò rẹ́ ẹ̀kẹ́ ara ẹ̀. Ẹ lè gbìyànjú ẹ̀ wò. Kẹ́ ẹ wò bóyá ojú yín máa rẹ́ ẹ̀kẹ́ yín. Kẹ́ ẹ wò ẹ̀kẹ́ ara yín. Láì dúró síwájú mirror. Kẹ́ ẹ wá wò ó. Bóyá ẹ máa lè rí. Ṣùgbọ́n ojú ó rẹ́ ẹ̀kẹ́ lẹ́ẹ̀kẹ́. Ojú tí ò rí yín ara tiẹ̀. Kò rẹ́yìn ara tiẹ̀ dánwò. Ṣùgbọ́n àtiwájú, àtẹ̀yìn, àtẹ̀gbẹ́, ọmọlàkejì kedere ló ń rí o. Ojú tó ń ṣe pin, tí ò rí pin tiẹ̀, tó jẹ́ pé ọwọ́ ló máa bá yọ fi hàn án. Ṣùgbọ́n ó máa rí tọmọlàkejì kedere ní òrì. Ṣébí torí ẹ̀ ni wọ́n ṣe máa ń ní arítẹnimọ̀ wí. Àfàpá dìbò tiẹ̀ mọ́lẹ̀. Ojú. Ṣé bójú ni? Wọ́n tún máa ń ní ohun ojú bá rí
lẹ́nu tò. Ṣojú gan rí rẹ̀ ni kò rí rẹ̀. Mo ṣe bí nǹkan tójú bá rí. Ló máa ń sábà fa wàhálà, ló máa ń sábà dogun dọdẹ dìjà. Ẹni tó ní nǹkan titi ẹ̀ tó wá ń ṣojú kòkòrò sí tọmọlàkejì, ṣobójú ẹ̀rí tọmọlàkejì ni ló fi wọ̀ ọ́. Ẹni tó ń jowú, tó ń lara ọmọlàkejì, ṣé bórí tọmọlàkejì bó pọ̀ ju tòun lọ, bó dáa ju tòun lọ, ló ṣe ń jowú ẹ̀, ló ṣe ń lara ẹ̀. Ṣé bórí ni, ṣé bí nǹkan tó rí ló ń lara, tó ń jowú. Ẹni tó ń ba tọmọlàkejì jẹ́, ṣé bóhun tó rí ló fẹ́ bàjẹ́. Bóyá tí kò bá rí, kò ní sídìí fún láti bàjẹ́. Ẹni tó ń dínà mọ́mọlàkejì, tó jólùdènà ọmọlàkejì, ṣé bóhun tó rí, ohun tó rí ló ń dènà ẹ kó má bàa kan ọmọlàkejì lọ́wọ́, kó ọmọlàkejì má bàa dé ibi tó fẹ́ dé. Ṣé bórí ni. Wọ́n lè má lara tàbí jowú tàbí ṣe tánàdí tàbí jólùdènà nígbà tí wọn ò bá rí, ṣùgbọ́n nígbà tó bá ti rí gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara, torí mọ́rí lóògùn ẹ o, kójú má rí ni. Tó bá ti rí báyìí, ó ti lùgúdẹ. Wàhálà wá dé, ìdààmú á wá bẹ̀rẹ̀. Torí pé kí ni, iṣẹ́ ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Ojú ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Torí ẹ̀ tí wọ́n bá wòwò ojú fún yín, ẹ má jẹ́ ó dùn yín, kódà ẹ má jẹ́ ó tú nǹkan lára yín, torí ara jíjẹ́ èèyàn ni. After all, ara èèyàn ṣáà lójú wà. Bẹ́ẹ̀ àní ibi tójú burú dé sẹ́, tó burú dé. Ẹni tó bẹ̀rẹ̀ tó ń wò di ọmọlàkejì, ẹni ẹlẹ́ni náà ló máa bẹ̀rẹ̀ wò tiẹ̀. Ojú. Ojú nílẹ̀kùn ọkàn. Ojú. Mo fẹ́ pàkíyèsí yín sí ni. Tí wọ́n bá ní kò sẹ́ni tí ò tí ì gbélé yìí, àwọn arógbogbògo jẹ́, ṣe bí wọ́n rí ni wọ́n ṣe fẹ́ bàjẹ́.
ti bàjẹ́ tàbí rí bàjẹ́, ṣé bí wọ́n rí ni wọ́n á tún ní àwọn aṣáájú oníreríre, ṣé bí wọ́n rí ni wọ́n rí kẹ́ni tó ní tó rí ni wọ́n ṣe dìde ogun. Wọ́n tún ní àwọn aṣáájú aláyọ̀ráyọ̀. But come to think of it, in the real sense and practicality of it, wọ́n máa ṣáájú aláyọ̀ráyọ̀ because iṣẹ́ ojú lójú ń ṣe. Ṣùgbọ́n wọn lè rí tara wọn. Torí pé kí ni ojú gan fúnra rẹ̀ lára ẹ̀ ó ń ṣèkà sí rẹ̀, kò rí rẹ̀. Ojú dàbí ìdí àtùpà tó tanná rína rí gbogbo ohun tó wà láyìíká, ṣùgbọ́n tí díẹ̀ dúdú bírímù bírímù tí kò rí di ara ẹ̀. Ojú gan ń ṣèkà síra ẹ̀ sẹ́ẹ̀ torí tẹni ẹlẹ́ni ló ń rí, ló ń mọ̀, ló ń wò. Bẹ́ẹ̀ ìdí títí ẹ̀ gan-an wà lóòkùn tó ní ìdí ìmọ́lẹ̀ bàjẹ́bàjẹ́, tó ní ìdí ìmọ́lẹ̀ as a matter of urgency. Ṣojú yín rí yín ni, kò rí yín, kò rí yín náà, ẹ̀yin náà wò ó. Lọ tó bá jẹ́ lòmíì kedere òun lẹ máa rí. Ojú níkà. Ìka ojú òun ló ń lọ yẹn. Oríṣiríṣi ni o. Àti pé oríṣiríṣi ojú ló tún wà o. Ojú inú wà, ojú wà, ojú ara wà, ojú ọkàn wà, ojú ọwọ́ wà, ojú ẹsẹ̀ wà. Kò fẹ́ẹ̀ sí ẹ̀yà ara wa tí kò ní ojú tiẹ̀ láàyè ara tiẹ̀, tó wá já sí pé gbogbo ara wa kìkì ojú ni. Ojú wa, gbogbo ara wa ló ní oríṣiríṣi ojú. Tó sì mọ oríṣiríṣi nǹkan. Tó sì ń lò ó bóyá fún rere
tàbí fún ibi. Káì, ojú ni yóò sọ bí ìrìn àjò yín ṣe máa rí, torí nǹkan tó bá rí ni. Bóyá rìn fàájì ni tàbí rìn pákáleke, tàbí ìrìn ti àrètètè ní ti ikọ̀ agége, ojú níkà. Tí sì ṣèkà dáadáa. Ojú. Bóyá lẹ tiẹ̀ mọ̀ pé ojú máa ń jagun. Ẹ ṣàkíyèsí ni tẹ́ bá kúnlẹ̀, tí wọ́n bá ní ogun aṣáájú onírèríre ni o. Tẹ́ bá bẹ̀rẹ̀, tí wọ́n bá ní ogun arógbogbòó jẹ́ ni o. Tẹ́ bá nàwó, tí wọ́n bá ní ogun ńlára ni o. Bóyá towú sì ni. Bóyá ti aṣáájú aláyọ̀ráyọ̀ ni. Ló ń bá yín pò ó. Òun ló ń bá yín fà á. Tí ẹ wá wò pé ṣẹ́yìn nìkan ni. Ṣé wọ́n ní fi yín lọ́rùn lẹ̀ ni tí ẹ fẹ́ gbọ́? Wọ́n lè fi yín lọ́rùn lẹ̀ nítorí pé kí ni? Ojú wọn ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Iṣẹ́ ojú lójú ń ṣe. Ojú wọn máa rí yín. Wọ́n á rí yín. Wọn kàn rárá wọn ni. Ara ogun ojú. Ojú burú tí sì ń jagun pẹ̀lú. Àìmọye àwọn èèyàn tí ogun ojú ń jà lọ́wọ́lọ́wọ́. Àwọn ogun ojú bíi aṣáájú onírèríre, aṣáájú aláyọ̀ráyọ̀, arógbogbòó jẹ́. Gbogbo ojú ni. Ìjà àti ìka ojú kódà. Tí ojú tó bá kógun ja ẹlòmíì báyìí, ẹ bá wọn káàánú. Ẹ jẹ́ ká wọnú ilé wa, inú ìdílé wa, láyìíká wa
àìmọye èèyàn tó gojú ti bà tiwọn jẹ́, àìmọye èèyàn tó gun ojú tó sì tún sún wọn débi ire. Kò sẹ́ni tí ò lè identify pẹ̀lú irú àwọn àdúrà bíi gbogbo ojú arógóbògó jẹ́, gbogbo ogun aṣáájú oníreríre, gbogbo ogun aṣáájú aláyọ̀ráyọ̀, Olúwa fọ́ dànù níbikíbi, nílẹ̀kílẹ̀, nídìílé ọkọ, nídìílé aya. Olúwa fọ́ dànù, Olúwa fọ́ dànù. Bá ń sọ wọ́n di tá ń wọlé lórí òkè, nílẹ̀ẹ́lẹ̀, létí òkun. Àdúrà yìí àgbàlágùn ni o. Tẹ́yin náà sì mọ̀ àbẹ́ẹ̀ tí ìgbárú ẹ̀ rí. Ojú náà kọ́, àbójú kọ́, ṣe bí n tójú rí ni, bí n tí wọ́n rí ni. Ṣe bí torí pé wọ́n rí ni wọ́n ṣe ń dààmú, ni wọ́n ṣe ń fòòró, ni wọ́n ṣe ń fìtìnà tì yín. Nígbà tí gbogbo ẹ̀yà ara wa tó wá kún fún ìkà, tó jẹ́ kìkì ìkà, ta ni kò ṣàìmọ̀ pé èèyàn ẹlẹ́ran ara gan-an ni. Nìkà, ṣé ìkà tọkùnrin ṣe sóbìnrin ni? Àbí èyí tí abo ṣe sákọ? Ìkà tágbàlagbà ṣe sọ́mọdé ni la fẹ́ wí ni? Àbí èyí tí májèsí èní ṣe ságbà? Ṣé ìkà tágbàlagbà ṣe sọ́mọdé ni àbí èyí tọ́mọdé ṣe ságbà? Gbogbo wa nìkà, kò sẹ́ni tí kò níkà tàbí ṣèkà, ó kàn gbé pẹ́ẹ́lí jura wọn lọ ni. Ṣé báwọn èèyàn máa ń sọ dáadáa, wọ́n á ní don't bring out the beast in me o. Wọ́n á tún ní ẹ má bring out the other side of me o. Ẹ mọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n tún máa ní kò sẹ́ni tí ò ní wèrè o. Ìkà ni gbogbo wa. Tá a sì jọ ń ṣèkà, tí a sì mọ̀ kó máa rókì lọ́kàn oníkálukú. Àwùjọ wa is filled with ìkà. Kódà aago ìkà àwùjọ wa ó ti kún àkúnwọ́ sílẹ̀. Tí wọ́n bá máa sọ, wọ́n á ní pẹ́pẹ́sẹ́. Ìkà ló rojọ́, ìkà kọ́ ni ó dáa. Bí ìkà ti ẹ̀ rojọ́, ìkà kọ́ ni ó dáa. Àti pé tí ìkà bá ti ẹ̀ wá rojọ́, ìkà kọ́ ló máa dáa. Really?
Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ẹni máa dájọ́, adájọ́ tí ó dájọ́ náà níkà. Ó kàn jẹ́ pé fún that particular case ẹjọ́ kò ṣèkà ni. Ó dá bó ti tọ́ àti bó ti yẹ torí kò sí ni. Kò ṣèkà níbi ẹjọ́ yẹn but dájú ṣáká ó níbi tó ń ṣèkà tiẹ̀ sí. Ara natural human nature nìkà jẹ́. Àárín nǹkan kan ṣe sí tó sì wà lára jíjẹ́ èèyàn. Torí gbogbo wa ló lè kàyé o. Ẹni tójúmọ́ bá mọ́ bá ní bàrá wò. Kò sì sára ẹni tó mọ́. Nínú ọ̀rọ̀ ọ̀kà tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Torí pé kí ni tẹni tó dé la rí. Tẹni tó ń bọ̀ la mọ̀. Torí oníkálùkù níbi tó ń ṣèkà tiẹ̀ sí. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé láti orí títí dé ìkan ẹsẹ̀. Ìkà. Àmọ̀ọ́mọ̀ ṣe. Tí wọ́n mọ̀ọ́mọ̀ ṣe. Àwọn gan-an. Àwọn yìí. Àwọn gan-an nìkà. Àwọn yìí wọ́n máa fi ìkà ọ̀bọ lọ̀ yín tẹ́ ẹ bá gbà fún wọn. Tẹ́ ẹ gba ìkà ọ̀bọ tí wọ́n fi lọ̀ yín. A níkà ní. Torí pé ẹ jẹ́ kó ṣèkà sí yín. Ṣé ẹ rọ́jọ́ ayé mo ṣe bí? Wọ́n ní olójú òní wojú ẹ̀ níran. Kí tàlùbọ̀ kò kó sí bẹ́ẹ̀. Ìkà tí tàlùbọ̀ fẹ́ ṣe fojú yín ni pé kó kó sí. Olójú tí kò jẹ́ kí tàlùbọ̀ kó sójú. Lọ́dọ̀ tàlùbọ̀ á lọ lójú ṣèkà sóhun. Kò jẹ́ kó ń kó sínú ojú. Ṣé ẹ ti rí báyìí? Ṣó ti ń yé yín? Gbogbo wa la níkà. Everybody is ìkà. Àbí bẹ́ẹ̀ kọ́? Tí wọ́n bá ń pèkà, ó yẹ kí gbogbo wa máa dáhùn. Ìkà tó fẹ́ bayé èèyàn jẹ́. Táláyé ò sì gbà fún pé kó ráyé òun bàjẹ́. Yóò ní ẹ̀ ń ṣèkà fóun ni. Tẹ́ ẹ jẹ́ kóun rí ìkà ayé yín bí bàjẹ́ ṣe.
ẹ jọ̀ọ́ ta ló máa jẹ́ kí wọ́n bà tòun jẹ́? Tí kò ní self defense, tí ò ní defend ara ẹ̀. That is ìkà self defense. Ìkà self defense wà ó wà dáadáa. Tí wọ́n máa fẹ́ ṣèkà fún yín, kẹ́ ẹ máa defend ara yín. Tí wọ́n wá ní for defending yourself whichever way you can. Pé ìkà lẹ ṣe fáwọn. Tí wọ́n bá pè níkà, ìkà náà ni. Ṣé ẹ wá jẹ́ kí wọ́n bà ti yín jẹ́ bí? Ẹ ní dúra yín. Ẹ máa dúra yín ẹ máa dúra yín mọ̀nà kàì. Ṣé everybody ń dúra wọn ni? Ta ló máa jẹ́ kó bà tòun jẹ́? Ta ló máa jẹ́ kó gba Saturday kó gbé Wednesday lé lọ́wọ́? Ẹ dúra yín mọ̀nà kàì. Ṣé wá rí pé ìkà ni o. Àjọ ń ṣe fúnra wa. Ìkà is in all of us. Àbẹ́yìn àti èèyàn ẹ jọ wọ̀ yá àjà. Ẹni yẹn ń lù yín. Ẹ wá mú ìkà ẹ̀, ẹ fi run pákò. Ẹ run jẹ dáadáa. Kódà ibi tẹ́ ẹ jẹ́ dé, ìkà yẹn kò balance pẹ̀lú àwọn tó kù. Òun náà máa sọ tó bá máa rojọ́ alẹ́ ṣèkà fóun, alẹ́ gé òun níkà jẹ. Tẹ́yìn náà bá máa wí, ẹ ló ṣèkà fún yín pé ó lù yín. Draw ni o. True fighting. Ara àjálẹ̀ yín wà. It's part of it. It's self-defense. Oníkálukú ló ń defend, ló ń protect interest àti territory wọn. If in the process tí wọ́n bá ní ẹ ṣèkà sáwọn, so be it. So be it. Ara jíjẹ́ èèyàn náà ni. You're only being true to your human nature. So, àjọ ń ṣèkà ni torí ẹni yára. Mo ṣe bí ẹni yára, òun lògùn gbè. Oníkálukú ló níbi tó ń ṣèkà tí. I repeat. Oníkálukú ló níbi tí wọ́n ń ṣèkà wọn sí. Ibi tẹ́ ẹ wá ń ṣe sí. Àtìgbà tẹ́ ẹ ń ṣe sí. Àtìdí tẹ́ ẹ fi ń ṣe. Òun ni ìyàtọ̀ nínú ẹni ire àti ẹni ìkà.
ìkà. Hmm. Hmm. Ìkà. Tẹ bá níkà kí ló dé? Kí ló dé tó wá ṣèkà? A ní òun ò ṣe ká dáadáa lòun ṣe. Bẹ́ẹ̀ ìkà ló sì ń ṣe. Tẹ bá bìkà tẹ ní ìkà, ìkà tó ń ṣe yóò dáa. Àníṣe ló máa rìpíìtì fún yín pé sẹ́ òun ò ṣèkà sẹ́ẹ̀ dáadáa lòun ṣe. Tẹ bá bẹni tí ń ṣe tẹni tí wọ́n ṣèkà sí. Tẹ bá ní ìkà ló ṣèkà sóun, òun náà ní òun ò ṣèkà sẹ́ẹ̀ dáadáa lòun ṣe. Torí lójú each person wá ní dáadáa làwọn ń ṣe. Ṣùgbọ́n ẹ ṣáà mọ̀, ẹ mọ̀ràn wọn, àwọn ìkà. Ìkà ni ẹ mọ̀ràn wa, àwa ìkà. Ṣùgbọ́n àwọn ìkà gangan tó jẹ́ embodiment of ìkà, wọ́n mọ̀ nínú ara wọn pé ìkà pọ́nbélé, àsán ìkà làwọn ń ṣe. So, ìkà níkà o. Òróǹro ni wọ́n láti irun orí dé ìkánná ẹsẹ̀ tí wọ́n sì wà láwùjọ wa. A ní wọn lẹ́bí, a ní wọn lára, a ní wọn lọ́rẹ̀ẹ́, a ní wọn lọ́ta, a ní wọn lọ́kọ, a ní wọn láya, a bí wọn lọ́mọ, a ní wọn ní frenemies pẹ̀lú. Ṣé ìrírí la fẹ́ sọ ní lóríṣiríṣi? Ìkà. Tí èèyàn ti ṣe sọ́mọlàkejì ẹgbẹ́ wọn, oríṣiríṣi ni o. Ìkà tọ́mọlàkejì tí wọ́n ti ṣe síra wọn, mo ṣe bí wọ́n ní ìkà koníkà. Ìrírí fìdí ẹ̀ múlẹ̀ pé ìkà koníkà dáadáa. Ẹni tó nàka kan sọ́mọlàkejì 19 tó kù àti ti gbogbo ẹ̀yà ara tó kù àti tinú. Àti tìta ni ti ẹni. Tí yóò sì ṣùṣù káràbàtà tí ó gbèrú. Torí pé kí ni? Nínú àṣàyàn ọ̀ràn, àṣà àti ìṣe Yorùbá wá ní tárìgì ṣẹ́gi bá ṣẹ́gi nígbó, orí ara ẹ̀ ló fi ń gbé ni yóò fi rù ú. Wọ́n tún máa ń sọ pé tí ọ̀gẹ̀dẹ̀ bá gbọ́wọ́ sókè báyìí, ara ẹ̀ ló fi ń lù.
mo ṣe bí tẹ́lúùlù bá ti fẹnu fòjò báyìí orí ara ẹ̀ kò sí ni ló máa fi gbé e. So kí la wá sọ? Well, àṣàyàn ọ̀rọ̀ ó ní mò ń sọ, kì í ṣe ègèdè. Àṣàyàn ọ̀rọ̀ tó ti wà proven ó ní mò ń sọ torí ọ̀rọ̀ yìí kò jọ́ kan. Ẹ bá sì ní gèdè gèdè náà ni, àmọ́ ìjìnlẹ̀ Yorùbá ni mò ń sọ tó ní bárìdì ṣẹ́gi bá ṣẹ́gi nígbó orí ara rẹ̀ ní fi gbé e. Bẹ́ẹ̀ lúùlù bá fẹnu fòjò orí ara rẹ̀ ní fi gbé e. Ọwọ́kọ́wọ́ tí ìdí ọ̀gẹ̀dẹ̀ bá gbé báyìí ara rẹ̀ ní fi nà, títúmọ̀ sí pé ẹni bá ṣebi gbogbo ẹni ṣèkà báyìí ó máa ṣe rẹ̀ pa ni. Ọwọ́ ara ẹ̀ ló máa fi gbé, orí ara ẹ̀ ló máa fi gbé. Period. Èèyàn ni ká. Èèyàn ni olóró, ọ̀dọ́rọ́, aṣoro tí ń ṣòro. Oró inú ẹlòmíì ó ju tẹ́jọ ṣòro lọ. Àwọn gangan ló yẹ ká máa pè ní Fádèyí olóró. Ẹ ṣáà rántí character Fádèyí olóró. There are people like that, real life people like that. Kìkì oró ni from head to toe. Àbí èèyàn kan, èèyàn ò lè lé. Ò lè lé. Mo ṣe bí wọ́n ní ò lè lé ní ìṣílẹ̀kùn fún tìta. It's a network. Tí wọ́n bá ti connect báyìí, wọ́n á máa multiply rapidly ni. Bí bacteria. Èèyàn ni ká o. Èèyàn ni ká dáadáa. Mo ṣe bí ìtàn ìkan nínú àwọn ẹ̀sìn wa kan ó sọ̀tọ̀ pé nígbà tó lọ ń bojú wolẹ̀ tó rí ìkà tí àwọn máa dárí oorun ṣe, inú ẹ̀ bàjẹ́ ló fi fomi payé rẹ́ nígbà náà. Ọlọ́run tó dá wa gan-an mọ̀ pé ìkà ni wá. Mo sì ṣe bí nínú ìtàn ẹ̀sìn wa yìí kan náà. Èèyàn ló dákẹ́yìn láti ìgbà náà ni kò ti sísinmi mọ́. Èèyàn. Àdúrà kan wà. Àdúrà pé kó rí fún yín gẹ́gẹ́ bí èròǹgbà àtakitiyan, ìgbìyànjú àti tiraka yín
àtìpa tẹ́ ẹ kó lórí ayé mi bẹ́ẹ̀ ti fẹ́ kó rí fún mi bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni kó rí fún yín kó sì já sí. Ẹ dákun mo fẹ́ bi yín ní o, ẹni mélòó ló lè gbàdúrà yẹn? Ẹni mélòó ló lè gbàdúrà pé bóun ti ń koná mọ́tọmọlàkejì tóun ń ṣe kùrùkẹrẹ lórí ayé ẹ̀, lórí ọ̀rọ̀ ẹ̀, lórí ọ̀nà ẹ̀, títọ́mọlàkejì yìí sí dáadáa tàbí sáburú, gbogbo ìgbìyànjú òun, gbogbo tiraka òun, bóun ti ń rò ó bí ti ń wò ó kó rí fọ́mọlàkejì bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun ni kó rí fóun. Tàbá kó lẹ̀ 100 bóyá la máa fi rí o, bóyá la máa fi rí èèyàn 2 mẹ́ta tó máa lè gbàdúrà yìí tí ó lè sọ síta ní gbangba wálíà lójú táyé tí ó sì ṣàmì torí pé kí ni ìkà ni wá. Mo ṣe bí wọ́n máa ní wọ́n ní ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Irọ́ baba ńlá ìyáláyà rọ́. Torí tó bá ṣe tọmọlàkejì bẹ́ẹ̀ ló ń ṣe máa ṣe tara ẹ̀. Torí wọ́n ní kò sí ni èèyàn kì í níkà méjì kó má fìkan ṣe ra ẹ̀, ó máa gbàgbé, yóò gbàgbéra, ó máa ṣe rẹ̀ ṣáá ni. Ìrírí fìdí ẹ̀ múlẹ̀ pé ó máa ṣe ra ẹ̀. Ó máa ṣe rẹ̀ big time. What are we saying? Ó máa ṣe rẹ̀ kó lè mú jẹ. Àmọ̀ràn tèmi sí yín, ẹ tètè tún wà yín ṣe. Ẹni tó ń ṣèkà ó máa ṣe rẹ̀ o. Ẹni tó tú ọmọlàkejì sí hòhò ní gbangba. Tọmọlàkejì lọ bá tó nígbà mí nígbà òjò jẹ́ kí n farapamọ́ sọ́dọ̀ ẹ̀. Tó má ṣírí ẹ̀ tó wá mu tó tú sí gbangba fúnra lára rẹ̀ báyìí ni yóò tú tara rẹ̀ sí gbangba. Ìrírí fìdí ẹ̀ múlẹ̀
àbẹ́ni tó wò sùnsùnsùn tó gbàró nídìí ọmọlàkejì tó tú sí gbangba tó já sí hòhò lójú táyé. Òun náà máa jára ẹ̀ sí hòhò. Ìrírí fìdí ẹ̀ múlẹ̀ pé ìhòhò tiẹ̀ gan ó bá dìn, ó dìpọ̀ gan. Ẹni tó gbàjẹ́ lẹ́nu ọmọlàkejì tó dínà jẹ mọ́, ọwá lòun náà wá rí jẹ, kò lè rí jẹ, kò lè rí jẹ o. Àbẹ́ni tó fọmọlàkejì ṣẹ̀sín òjò ẹ̀sìn títí ẹ̀ náà ó ti ń rọ̀ tó ń pa lọ́wọ́lọ́wọ́. Ìrírí fìdí ẹ̀ múlẹ̀. Àní kẹ́ jẹ́ ká máa ṣe dáadáa. Because karma wà o. Law of karma. What goes round comes round. Karma ma pay back. I pay back and cash in kind. Àtúnṣe cash and carry payments with interest. Mo ṣe bí wọ́n lẹ́ni tó bá ń yọ́ lẹ́dà ohun búburú á máa yọ́ ọmọ ṣe. Àwọn tí wọ́n bá ń ṣèkà lábẹ́lẹ̀ ohun búburú á máa bá àwọn náà lábẹ́lẹ̀. Àwọn tí wọ́n bá sì ń ṣèkà ní gbangba wálé tí wọ́n náà máa dé báwọn náà. Mo ṣe bí wọ́n máa ní òru la ṣèkà, ẹni bá ṣe lọ́sàn-án gan kò ní fara re lọ. Gbangba wálé àní o, worldwide ní pẹ̀lú. Nígbà tí tiyín bá dé, gbogbo ayé ló máa gbọ́. Bó tilẹ̀ jẹ́ pé a mọ̀ láyé àwọn baba ńlá wa. Àṣùgbọ́n àrọ́bá àtàn wọn. A gbọ́ títa yóò dé òní. Ìka yóò dé òní. Season film ni o. From part 1 to infinity. Mo ṣe bọ́lọ́run àtijọ́ ní pẹ́ kó tó dájọ́. Tísìn speed of light ni. No. With immediate effect and alacrity ní ìdájọ́. What are we saying? Nǹkan tí èèyàn bá mọ̀ ṣe ẹ jẹ́ ó múra sí i. Àbàtẹni jẹ́ ò ń bá àwọn èèyàn jẹ́. Ìwọ oníbàjẹ́, ìwọ àṣebàjẹ́, jẹ̀bàjẹ́, mùbàjẹ́ tó ń bá tọmọlàkejì jẹ́.
ò wá fẹ́ jẹ́ kó bà tiẹ̀ jẹ́, wá bà tiẹ̀ jẹ́ man, tiẹ̀ ti bàjẹ́ already, really? Ẹ máa wá pa ni, a máa wá ṣe nǹkan o. Apani tí ò fẹ́ kán yọ̀dà wájú òun. Abanijẹ́, mo ṣe bí wọ́n ní ọjọ́ tó bá lóun ò bàyàn jẹ́ mọ́, ọjọ́ yẹn ní bàjẹ́ tiẹ̀ àkó tiẹ̀ tó yẹ mọ́ ń sìn. Ìrírí fìdí ẹ̀ múlẹ̀ pé kò kí n pẹ́ tó yẹ mọ́ ń sìn. Kò ní ìdí láti make a decision kóun ò ní bàyàn jẹ́ mọ́, títí ẹ ti dé bá a lójú páálí. Ìkà bàjẹ́ tó dé bóun gan-an, báwọn gan-an tí wọ́n gan ń pè mìíràn sí ni tó ń pín yìnkìn. Tí ṣìkan rí pé bó wọ́n pín tìmù tí wọ́n ń dòórùn palẹ̀. What are we saying? I guess it's human nature. Cause ẹni tó ń bàyàn jẹ́, ojú oníbàjẹ́ ló máa fi wo everybody. Ẹni tó ń ṣèkà, ojú ìkà ló máa fi wo everybody. Ṣé bá a jọ ń ṣèkà yìí, ojú ìkà náà la fi jọ ń wora wa. Everybody is olè ló mẹ́sẹ̀ olè tọ̀ lórí àpáta sẹ́ẹ̀. Olè gbé, olè gbà. Ìkà is ruling now. Ìkà is in control. Ìkà ń lulẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé rọ́rọ̀ kà tá à ń sọ yìí? Ìjà àkà tó wà lẹ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Everybody ló ń ṣe síra wọn. Everybody ló ń ṣe síra wọn.